ẹni tágbé èèyàn ni. ọmọdé ilé ẹ káalẹ́ o, ẹ̀yin àgbààgbà ẹ káalẹ́. Inshallah àáfíà látúbà yín lálẹ́ tòní. A kú ìsinmi òpin ọ̀sẹ̀, a kú wẹ́líwẹ́lí òjò, a kú ìnáwó lọ́tún lósì. Látìgbà táàyè ẹ ti yọ, àwọn èèyàn ń rọ̀ṣẹ̀ bí ìgbà tí wọ́n ti ìnáwó mọ́lé, tí wọ́n wá ṣí ìnáwó lẹ̀ gbáà. Gbogbo ohun tá a ṣe ní ìnáwó náírà lónìí, ní kàbámà burú lórí ìkankan bẹ́ẹ̀ o. Ẹni sinmi ilé ọkọ àbí ẹni fẹ́mi fàyà, ẹni sílé, ẹni kómọ, ẹni sì tòkú àgbà. Gbogbo ohun tá a bá rí ká ṣe lónìí, kódà tẹ́ dórí àwọn tó ṣayẹyẹ ọjọ́ ìbí. Yẹn náà la fi ń kí Ájìá Mọ̀nsúrà Mopélọ́lá Àjàyí tó gbọ́ àwọ̀ sí Mọ̀nsúrà Ṣájì ní ìkànnì wa lọ́hùn. Ìgbà ọdún ọjọ́ kan ni ò láṣẹ Ìdùmarè. Gbogbo àwọn oníṣíṣe ò ní pátá gẹ́gẹ́ bá ti mọ̀ pé ọjọ́ pàtàkì inú ṣíṣe náà lò ní jẹ́. Ṣàlàáfíà lábá yín lóyún inú tòun àṣẹ ẹ̀dí. Ipasẹ náà lètò pẹ̀lú olólùfẹ́ yín Ọláyínká ọmọ Akóredé MrAyedun àgbà nínú káṣọ̀rì kí ni iṣẹ́ ìwádìí lórí ibi ìyanu. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa ní ojúpò Facebook yẹn 32FM 949 Ìbàdàn, 32FM 949 Ìbàdàn. Bẹ́ẹ̀ bá ṣe ń wò ń bẹ̀ náà lẹ́ẹ̀ láǹfààní àti máa wò ó kétékété, tẹ́sì máa darapọ̀ mọ́ wa. Ìyẹn ní ojúpò ti Ọláyínká ọmọ Akóredé MrAyedun. Facebook yẹn náà ní Ọláyínká ọmọ Akóredé MrAyedun. Bẹ́ẹ̀ ṣe ń wọlé tẹ̀ ń darapọ̀ mọ́ wa yẹn, ẹ máa bá wa share ẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń share yẹn náà, ẹ tún máa bá wa create watch party, kí àwọn èèyàn yín náà káwọn náà tún láǹfààní láti sì máa bá wa wò ó. Ẹ ti mọ̀ pé òun ò ní dáwọ́ láíláí. Gbémi Fálọ̀nà onírùngbọ̀n yẹ̀wò kẹ́ àjọkọ bí obìnrin. Òun náà ní ọlọ́wọ́ bọ́tìnì wa lálẹ́ tòní. Ìṣọ̀lá Gideon, ọmọ wọn ló gbọmọ̀ṣọ́ nírùngbọ̀n Korea. Òun náà ni amójú ẹ̀rọ alápá àti bẹ̀rù náà ní yàrá agbára lọ́hùn. Àbẹ́ ẹ̀gbọ́ alẹ́ tòní, gẹ́gẹ́ bí àwọn èèyàn tá a ti jẹ́ ó di mímọ̀ fún wa ní ṣáájú, wípé bàbá wa olóyè Àjíbọ́lá Adéwálé Ìbíkúnlé kára ó lè lógun ọ̀fẹ́. Bàbá ọmọ ọbẹ lórí ètò pẹ̀lú wa lálẹ́ tòní. A sì dúpẹ́ bàbá tí ń bẹ pẹ̀lú wa. Ó ti lé ní bí oṣù 6 báyìí tí kòró ti jẹ́ bàbá ó lè ráàyè darapọ̀ mọ́ wa lórí ètò. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé nǹkan kan ò ṣe bàbá, nǹkan kan ò ṣàwà náà. Ẹ̀yin tá a fẹ́ wá bá náà a tún bá yín dáadáa. Ọláyínká ọmọ Akóredé MrAyedun náà lẹ́ẹ̀fì darapọ̀ mọ́ wa ní ojúpò Facebook tapọ̀ ọ̀dọ̀ tiwa náà. Ṣẹ́gun Alágbàlá, Alẹ́ ọmọ Akéré, Ṣàwádìí Adékúnlé Ìṣọ̀lá, Abẹ́tìjà ní Ìṣọ̀lá gangan fúnra rẹ̀ fọ́nira kéwì àwọn akọni ilẹ̀ Yorùbá. Ìní ń bẹ láwọ́pọ̀ ọ̀tún bàbá olóyè Adéwálé Àjíbọ́lá Ìbíkúnlé, ọ̀tún Balógun Àwọ̀tán. Èèkàn kúgbó ọ̀kan pàtàkì tí ò ṣeé fọ́rọ́ sẹ́yìn nínú ẹgbẹ́ olórí ìdílé jagunjagun nílẹ̀ Ìbàdàn. Mo fi bàbá mo fi kí mọ́yẹ̀ lóyè okùn adé tó jẹ́ aṣáájú ẹgbẹ́ náà lásìkò yìí. Mo wá fi aṣáájú ẹgbẹ́ náà, ṣe ààrẹ ni wọ́n àbí alága?
ààrẹ mo fi ààrẹ mo fi kí gbogbo patient pátápátá association of patient Ìbàdàn world lost family. ẹ̀fọ́ ní ẹrù a ní àkókò ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà nítorí pápẹ́ ká padà lọ́nà báwọn bàbá wa ti wí kí ẹ̀fọ́ ní ẹrù kó bá ń kí àwọn èèyàn láàrin ìṣẹ́jú méjì tí ìṣẹ́jú méjì yẹn bá ti pé ká gbé bàbá wọlé káwọn yóò gbóhùn bàbá bá ti gbóhùn bàbá ká wá rojú ọjà bàbá ti wá tójú ọjà dé ká wá nìṣó nínú ètò lódìdí. Ipasẹ̀ náà lètò láti ìkànnì fẹ̀yìn 32 FM 94.9 Àjàkẹ́rí Kòkó ọ̀sìgbẹ́lẹ̀ Ìbàdàn. ẹ̀fọ́ ò. èrò tí lọ́nìrònà ẹ̀ka alẹ́ aráàlú lẹ́yìn ẹ̀kú àmójúbà wa mẹ̀mẹ̀kú àmẹ́tìgbọ̀ wa Ipasẹ̀ ń lètò níkànnì adẹ́rìn-ín-pòṣónú 32 FM 949 lájàkẹ́rí ní Kòkó ọ̀sìlẹ̀ Ìbàdàn mẹ́bí bẹ́ẹ̀ láfàpèrè sọ̀dí sí ẹ̀ka alẹ́ o nílé olùfẹ́ àbúrí ọmọ àpàfà owó rẹ̀ mọ́ ọ̀ní ọ̀jàjọ́ ọmọ yíkí tí ogun ẹ̀ka alẹ́ ní olówó òdùrú ọmọ àjífẹ́fẹ́ sire ọmọ èpè ọjà ẹ̀ka alẹ́ lókè Ìbàdàn nílé olùyọ̀lẹ̀ ọmọ àjòrò sùn láìwọ̀ látọ̀dá adéẹ̀mí mo kí bàbá mi ká alẹ́ lálẹ́ di Ọ̀yọ́ máa láàfin òjò tí pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà ẹ̀ka alẹ́ o àkàmújì ara àjílẹ̀jì ọmọ lọ́yẹ̀mọ̀yìn Àjíbọ̀kẹ́ ẹ̀ka alẹ́ association of patients Ìbàdàn warlord ẹ̀kọ́ àmójúbà wa Ipasẹ̀ ń lètò ètò nípasẹ̀ lẹ́yìn nǹkan ọmọ akórèdé jẹ́ kí bàbá mi káàbọ̀ bá mi olóyè Adéwálé Ajíbọ́lá ọmọ Bíkúnlé olókè àgbààgbà àṣà alágbàlá jáàjà bàbá kú ẹjọ́ mo fi yín kí mọ́yẹ̀ lóye òkú Adébánkẹ́fà ará òde àgbàsìn mo kí ẹ nílé ọmọlólú ọ̀pẹ́ àgbẹ̀ mo kí ẹ nílé ẹ̀bá Olúyọ̀lé àdítẹ́lẹ̀ ọkọ̀ òfúlú ara mo kí ẹ nílé Olúpòyí mo kí ẹ nílé ọmọlólú ọ̀pẹ́ àgbẹ̀ gbàgúdú fún ọmọlólú Olúkàtà mo kí ẹ nílé ọdẹ ńlọ àtàbà tí bí ọmọ méjì ògbè mo kí Abíọ́dún lọ́ọ̀yà Abíọ́dún tírímìsì ìhù ọmọ akájé wọlé ọmọ Ọlọ́run ìyàwó ọmọ ọlọ́jọ́ ọ̀yálé ọmọ ọ̀gẹ̀dẹ̀ tí gbé pàdó tí ṣe bí egúngún. máa bọ̀ lọ́dọ̀ àwọn róòsì kó wá fi wọ́n kí àwọn tó kù ọjọ́ tí. mo kọ́ róòsì ọ̀sánsọ́ ọmọ ọ̀gbágbálagun jálù àṣejù bàbá òjò mo kí ẹ nílé Olúgbòde ọmọ mẹ́jọ lágbé ọmọ Adénípò ọmọ Ṣẹ́gun tí í járe mo ṣe lọ́gùn ọ̀fẹ́ o fún gbogbo ẹbí àgbáríjọpọ̀ ọmọ akọni lókè Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ Àjòròsùn àti nílẹ̀ Yorùbá ẹkú lẹ́làkárà lé ẹ̀fọ́ ní ẹrọ ìsọ̀lá aláré ẹlẹ́yọ̀ ọmọ akẹyọ̀ mo kí bàbá mi Ajíbọ́lá ọmọ Bíkúnlé ìlọ́kọ́ ọmọ Arélù ọmọ àtẹ̀kọ́ tí bọ́mọ lórí gbìrìgidì ọ̀tún lọ́kọ́ babalá bàbá rẹ̀ fi mú dáadélé òsì lọ́kọ́ babalá bàbá rẹ̀ fi mú dáadé rọ̀wẹ̀lẹ̀ àgbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ lọ́kọ́ ní babalá bàbá rẹ̀ fi mú dáa ti fi di bẹ́mọ lórí ìkege. Emmanuel lérí ọba ó ti lọ lé òlé wá. lẹ́rí ọ̀la onídàákọ̀ máa ná ọmọ ọmọ káàbọ̀ sórí ètò Ipasẹ̀ ń lètò lẹ́yìn nǹkan ọmọ akórèdé. já gbóhùn bàbá kí bàbá ó kí àwọn ará ilé ká lè rojú ọjà mọ́ bínú àsìkò wa ní dàpọ̀ ara lé o ẹ kú oṣù mélòó kan o àkó àjàbọ̀ kòrò kòrò sì ní níbi tí ó bà lára wa àmín ẹ káàbọ̀ bàbá àmín àti èrè òní níbi tí ó bà lára wa àṣẹ o àtòkìyìn o ẹkúlé o. ẹ ṣeun ohun bàbá wa olóyè Adéwálé Ajíbọ́lá Ìbíkúnlé náà la gbọ́ nù ún ní ohun bàbá náà la gbọ́ òun gẹ́gẹ́ bí wọ́n ti máa ń darapọ̀ mọ́ wa lálẹ́ tòní àwọn ogun ilé tí àwọn akọ́nilẹ̀ Ìbàdàn akọ́nilẹ̀ Yorùbá tí wọ́n gba Yorùbá kúrò lọ́wọ́ fìtínátì àti ìdààmú àwọn tí wọ́n fẹ́ wá jẹ gàba lé àwọn bàbá wa lórí bó jẹ́ pé ilẹ̀ Ìbàdàn iná ni ibi tí gbogbo wọn tí wọ́n padà tí wọ́n fìdí tì sí tí wọ́n jókòó kà a ti ṣe àgbéyẹ̀wò ẹ̀ sẹ́yìn ṣáájú ṣùgbọ́n torí pé ọjọ́ ti lọ lórí rẹ̀ a kàn mú a dárúkọ àwọn ogun yìí àti aṣáájú ilẹ̀ Ìbàdàn
tí ń bẹ lórí pò lásìkò tó ń jà àwọn ogun kọ̀ọ̀kan ibi tá a fẹ́ mú lálẹ́ inú bó bá dọjọ́ mẹ́jọ ogun tó bá wá kàn á mú ntọ́fà ntóbi bóòrì Ìbàdàn ṣe jẹrí ìtàn kí bá a ṣe mọ́ gbọ́n yẹbẹyẹbẹ náà nù ẹ jẹ́ àròjọ ọjà kábọ̀ ẹ má kú òun bẹ̀ 32 FM 949 Ìbàdàn lè fi wò wá lójúpọ̀ Facebook lápá àti bẹ́ẹ̀ bákan náà lápá ọ̀dọ́ tira náà Ọláyínká ọmọ Akóredé MrAyedun náà lè fi wò wá ní ojúpọ̀ ti Facebook bẹ́ẹ̀ ṣe ń wò yẹn ẹ máa share kẹ́ ẹ máa bá wa share ẹ tún create watch party tó dàtà àwọn ọ̀rẹ́ yín tí ò sí ń bí tí wọ́n sí online báyìí tó bá padà yá wọ́n tún láǹfààní láti lè máa wò ó ẹ lẹ́ńbẹ̀ ń wo ẹ kú ìkàlẹ̀. ọmọ tá a ti mórí pẹ̀lú dé. àsìkò tó láti fọpẹ́ fọlọ́pẹ́. ẹ̀fọ́ ẹ̀ lẹ́ o. àsìkò tó láti fún ìfúnni. ìgbà ti dé fáwọn tó dáná. kára yóò yí tó fi mọ̀ pé ẹ báyìí. Mr. Tọ́pẹ́. Yàrá yìí. Adéolú. Yàrá yìí. Ọ̀nàrẹ́bù. Yàrá yìí. ẹ jẹ́ ká jọ jùmọ̀ gbé ara wa ga láwùjọ pẹ̀lú Trophy Premium Lager Beer. Honorable àgbà yìí. ẹ má ṣe mu ọtí àmupara. àmì tẹ́gbìlẹ̀ ṣe tún gbé tuntun bí ẹ wá bá wa ara lẹ̀ tẹ́ bá bá wa ara lẹ̀ ẹ ó jẹ ẹ̀bùn àmì tẹ́ December bonanza jọ máa yí kótó ní. èmi kan máa jẹ́ nínú ìfàyè torí mọ́tò ń bẹ níbẹ̀ o. ó ń bẹ níbẹ̀ o. ọ̀kadà ń bẹ níbẹ̀ o. ó ń bẹ níbẹ̀ o. dífrísà ń bẹ níbẹ̀ o. ó ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. èmi ò lè dájẹ́ ẹ jẹ́ ká jọ jẹ́. wo tó bá ra plọ́ọ̀tì kan wà gba tíkẹ́ẹ̀tì kan tó bá ra plọ́ọ̀tì méjì wà gba tíkẹ́ẹ̀tì méjì. ìyẹlẹ̀ tó bá rà ní amitẹ́rì lẹ́sẹ̀ ní tíkẹ́ẹ̀tì tó máa gbà fi ṣoríire. ralẹ̀ níléeṣẹ́ amitech nínú December bonanza tó ń lọ lọ́wọ́lọ́wọ́ o lè ti bẹ̀ jẹ mọ́tò ọ̀ṣàrà ayọ́kẹ́lẹ́ fọkàn sílẹ̀ pé wọ́n lè ní kó ralẹ̀ 08036138308 tàbí 08142780649 08142780649. jára rẹ gbà lọ́wọ́ àgbàná wà nǹkan rẹ ṣe. Olúwa yóò ṣohun gbogbo tó fẹ́ o àṣẹ ń bẹ lẹ́nu wòlíì rẹ̀ Prọfẹ̀sà Òjó ọmọ lójú Jésù. ìsọjí orí afẹ́fẹ́ ti dé. gbogbo wa ká máa kíra wa kú oríire. bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wá. ọgbọ̀n ìṣẹ́jú ọ̀tọ̀ọ̀tọ̀ ni wòlíì Ọlọ́run Prọfẹ̀sà Òjó ọmọ lójú Jésù bàbá Ṣẹ́gẹ̀dógó lórí òkè ògo tó dojú kọ Coca-Cola àṣejì rẹ̀ ń bàdàn. tó fi máa wàásù gbàdúrà fún gbogbo oníkojúkọ ènìyàn láti túnde jáde. mo wà wọnú ògo titun lórí ìkànnì yìí 32 FM láàrin ọjọ́ Monday títí wọ Friday. aago 6 àbọ̀ ìrọ̀lẹ́ sago 7 alẹ́ ni. tó bá wà dọjọ́ Sátidé aago 10 alẹ́ ni o. ọjọ́ Sunday láwùjọ máa wọnú ìsọjí lórí afẹ́fẹ́ 32 FM aago 9 òwúrọ̀ kùtù pẹ̀lú ìrìnsẹ̀ Ọlọ́run aláàyè Prọfẹ̀sà Òjó ọmọ lójú Jésù bàbá Ṣẹ́gẹ̀dógó. ó di dandan kó o ní testimony kó o bá ti ń gbọ́ gbà bẹ́ẹ̀. Jésù lolúwa. Ipasẹ reredo. Ipasẹ reredo. ẹ káàbọ̀ láti ojú ọjà ẹ kú etí gbọ́ Ipasẹ̀ náà lẹ́tọ̀ láti ìkànnì fẹ̀yìn ẹ 32 FM 94.9 àjàkẹ́rin Cocoa House gbẹ́lẹ̀ Ìbàdàn 32 FM 949 Ìbàdàn ẹ lè fi darapọ̀ bọ́ wa láti wò wá ní ojúpọ̀ Facebook bákan náà ní ojúpọ̀ ti Ọláyínká ọmọ Akóredé MrAyedun àwa ń bẹ̀rù náà bẹ́ẹ̀ tí ń wò wá ẹ máa pín káwọn ẹlòmíín náà tún láǹfààní àti rí i lẹ́ẹ̀kan sí
mo kí bàbá wa olóyè Adéwálé Ajíbọ́lá Ìbíkúnlé kára ó lè kẹ́mi ọlágùn kí nǹkan mọ́ ṣe yín kọ́ mọ́ ṣàlàáfíà ara yín. Bàbá a ti ṣàgbéyẹ̀wò àwọn ogun díẹ̀ náà tó sì tún kò ní díẹ̀ gan ṣùgbọ́n kó mọ́ gbà á lásìkò káwọn èèyàn pàápàá jùlọ àwọn tí wọ́n láǹfààní àti darapọ̀ mọ́ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n mọ̀ bí tá a bá nǹkan dé káwọn náà ò lè gbọ́ díẹ̀ torí àti dé orí ogun kùtùjẹ àti débẹ̀ ṣùgbọ́n ká mú látẹ̀yìn pé ogun àkọ́kọ́ ìjàgboro lámúdi kọ́ ẹ pé bàbá. bẹ́ẹ̀ tí a bá gbé láti lẹ̀ ẹ rí i pé ní àtìgbà tí Ìbàdàn tó ti fẹ́ bẹ̀rẹ̀ Ìbàdàn lẹ́ẹ̀kẹta tí wọ́n dúró ní abẹ́ ìdí ògùngùn ogun tí wọ́n kọjá pàá nígbà tí Ìbàdàn tí wọn ò tí jọ kóra wọn jọ dáadáa òun náà ni Gbàgùrà àti Ìdòmọ̀pá tá a kọ́kọ́ sọ a sì ti sọ tí. ṣáájú kó tó di pé wọ́n yan aṣáájú. àná sì ni wọn gbogbo wọn sì kóra wọn jọ tó jẹ́ pé máyé náà ló sì ń darí wọn. bàbá ṣé ìjàgboro lámúdi ó ṣáájú Ìdòmọ̀pá àbí ìjàgboro lámúdi ló ti kọ́kọ́ wáyé. ìjàgboro lámúdi ó sì wà lẹ́yìn torí gbà wọn kọ kóra wọn jọ gbogbo tí wọn fi ja ìjà Gbàgùrà àti Ìdòmọ̀pá gbogbo wọn ni àwọn lámúdi gbogbo wọn náà sì wà pẹ̀lú wọn ní Ìbàdàn wọ́n jàjàgboro wọ́n jà ti Gbàgùrà àti Ìdòmọ̀pá tán lẹ́yìn rẹ̀ ni wọ́n yan olórí tí wọ́n yàn lóbi ni tí wọ́n fi yan Mọ́yẹ̀ ní olórí nǹkan 1820 kọ́ so ìyẹn ni wọ́n fi bẹ̀rẹ̀ lẹ́yìn náà níjà Ìgboro Lámúdí wá wá di pé àwọn Ẹ̀gbá àwọn ya kúrò ní Ìbàdàn tí wọ́n fi lọ a ti sọ̀rọ̀ nípa yẹn. torí àsìkò wa gbogbo tá a ti sọ sẹ́yìn mo fẹ́ ká mẹ́nu bà. a tún sọ̀rọ̀ nípa nígbà tí ìjà Ìgboro tó ṣe ìjà Ìgboro tó túbọ̀ lẹ̀ nígbà tí wọ́n yan Mọ́yẹ̀ ní olóyè kí ó tó di pé ó bí sí ogun Gbanámú. Ogun Gbanámú tó bí sí. ìjàgboro Mọ́yẹ̀ ló bí ogun Gbanámú. ìjàgboro Mọ́yẹ̀ ló bí ogun Gbanámú. nígbà Gbanámú tí wọ́n jagun Gbanámú ni wọ́n fi bẹ Kúrúnmí lọ́wọ́ ẹ̀ pé kó wá kún àwọn lọ́wọ́ ní Ìbàdàn tí wọ́n fi mú Mọ́yẹ̀ ní ìgbà náà. a kúrò lórí yẹn kò sì ṣàdédé wáyé torí àwọn Ìdòmọ̀pá àti Gbàgùrà tí wọ́n ń jà nígbà wọ́n jà tán wọ́n sá lọ Ẹ̀rùnmú mọ́ Òwu tó ogun Ẹ̀rùnmú yẹn ò ní wọ́n tún ń jà nígbà wọ́n ajagun Ẹ̀rùnmú tán àwọn apòmù tí wọ́n fara mọ́ gbogbo àwọn apòmù àwọn ìlú mìíràn tí wọ́n fara mọ́ Mọ́yẹ̀ lóyè fún ogun Gbanámú Ìbàdàn náà wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá tó kojú wọn ìgbà náà ni Olúyẹdùn tí a wá bọ́ sí orí oyè tá a pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò tí a fi fi Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ kíni wọn bẹ́ẹ̀ láti já ogun apòmù bẹ́ẹ̀ láti já ogun òwìwí. bàbá pẹ̀lú àkọọ́lẹ̀ bá a ti ṣe mú un sẹ́yìn mo pé lẹ́yìn Mọ́yẹ̀ ló kan Lákanlẹ̀ iná lẹ́ ń sọ àsìkò Lákanlẹ̀ kò pásìkò Lákanlẹ̀ ni ogun apòmù wáyé ni. lẹ́yìn Mọ́yẹ̀ lọ́kàn Olúyẹdùn Olúyẹdùn lọ́kàn lẹ́yìn Olúyẹdùn lọ́kàn. àsìkò Olúyẹdùn ni ogun apòmù wáyé. lógun apòmù wáyé lógun òwìwí wáyé ẹ̀rí pé ogun òwìwí nígbà tá a sọ. òun náà ni ogun oníyẹ̀fun. ogun oníyẹ̀fun náà wáyé lẹ́yìn rẹ̀ nígbà wọn fi lọ gba Ọ̀ṣun sílẹ̀ ogun Àràkàngá náà àti Jábàrà lẹ́gbàá wọn fẹ́ gbẹ̀san ikú Ọ̀ṣun. ogun Ẹ̀rùnmú ńkọ́. ogun Ẹ̀rùnmú nígbà tí wọ́n pa já àti akòmù náà mọ́ Ẹ̀rùnmú ni. wọ́n jà mẹ́rùnmú ogun Òwu náà ni gbogbo ẹ̀. lẹ́yìn yóò ló kan Ìpètùmọdù. lọ́wọ́ kan ogun Ìpètùmọdù tó nígbà wọn bá Ìpètùmọdù jà tán tí wọ́n borí wọn ó kù ogun oníyẹ̀fun Àràkàngá àtàná làpè Jábàrà. àsìkò ta ni àwọn ogun tá à ń sọ lọ́wọ́ ṣé Olúyẹdùn náà sì ni. Olúyẹdùn ni tó sì fi Lákanlẹ̀ sí ní Ọ̀tún Kakanfò rẹ̀. Olúyẹdùn ní ń bẹ lórípò ṣùgbọ́n àgbà ti dé Lákanlẹ̀ ni ó tì iwájú tí ń ṣáájú ogun.
nígbà wọn kú bẹ́ẹ̀ wọ́n jagun Onídẹ̀sí àti Òkè Ìṣerò kó tó kan pé wọ́n ja ogun Ìpẹ́rù. Ogun Ìpẹ́rù láti ní lákànlẹ̀ ṣe gudugudu méje yàyà mẹ́fà tó ṣe kó tó wá di pé wọ́n ja ogun Ọ̀tà. Ogun Ọ̀tà yìí wọ́n ní kí Olúyọ̀lé ó ṣáájú wọn lọ. Oúnjẹ ni wọ́n ti ní lákànlẹ̀ òrílé fílẹ̀ mọ́. Òrílé fílẹ̀ torí àgbà ti dé pé tí nǹkan bá tiẹ̀ ti ṣẹlẹ̀ òun lè máa dúró ní gẹ́gẹ́ bí ìdè àti dúró lẹ́yìn yóò máa fún ọ ní tó bá yẹ kí ó ṣe fún wọn. Ogun Ọ̀tà yìí ibẹ̀ lọ̀tẹ̀ ti bẹ̀rẹ̀. Nígbà tí wọn fẹ́ kí Olúyọ̀lé kó wọ Ìbàdàn ibẹ̀ ni wọ́n ti mú oríkì Olúyọ̀lé pé ẹni àní ọmọ wọ Ìbàdàn tó bá bí èkó ọwọ́ lù ó lè tán Ìbàdàn fi jẹ. Ibẹ̀ láti ṣàlàyé pé ibi èkó ni kì í ṣe lẹ́kùrọ́. Ibi èkó ni torí èèyàn ní ilé tí wọ́n bá ti lé lẹ́kùrọ́ èèyàn ní ń jẹ́ bẹ́ẹ̀ o ṣùgbọ́n bí èkùrọ́ yẹn pé ibi tí wọ́n ti ń ṣe èkùrọ́ ibẹ̀ ló bá wọlé kì í ṣe lẹ́kùrọ́ ló bá wọlé. ṣùgbọ́n náà ló padà di elékùrọ́. èkó náà wá sọ di lẹ́kùrọ́ gbà wọ́n yìí. káwọn èèyàn tó wò pé àbíbò mi wà tí ń jẹ́ ibi èkó àti elékùrọ́. nígbà tí Ogun Ọ̀tà tó parí tí ìbá wọlé ní Tẹ̀m̀bẹ̀lẹ̀kún bẹ́ẹ̀lẹ̀ láàrin Lákànlẹ̀ àti Ìbà Olúyọ̀lé tí Lákànlẹ̀ fi ìfun ara rẹ̀ lórí Tẹ̀m̀bẹ̀lẹ̀kún náà ló gbé Bánkọ́lé Alẹ́sìn ló gbé lọ lọ́ba lọ. Nígbà tí lẹ́yìn tí ọ̀tẹ̀ Tẹ̀m̀bẹ̀lẹ̀kún ó ti jẹ́ kí Lákànlẹ̀ ó di ẹni àná àti wà lásìkò Olúyọ̀lé báyìí tó yóò kọ́ sígun àkọ́kọ́ ogun Àgbàmọ́jà lẹ́tọ̀ọ́. Àgbàmọ́jà ni ọyàn lọ sí onígbà náà lọ́wọ́ ayan ọdẹ lọ gẹ́gẹ́ bí balógun wọ́n kọ́ fi balógun lọ ilé èkó tó lóun ọ̀fẹ́ ogun Àgbàmọ́jà ni bàbá wọdẹ lọ́wọ́ kọ́ lọ jà. Nígbà wọn ti ogun Àgbàmọ́jà dé wọ́n lọ jà ogun Òṣogbo. Ogun Òṣogbo là ń pè lógun Fúlàní tí Ìbàdàn fi gba gbogbo ilẹ̀ Yorùbá lẹ̀ kúrò lọ́wọ́ àwọn Fúlàní. Bàbá ẹ má bínú tó rò pé a sọ̀rọ̀ ogun Ìbẹ̀rẹ̀kùndó ṣé yẹn ẹ̀yìn ogun Òṣogbo ló wà ní. ẹ̀yìn ogun tẹ́ rí àwọn ọdẹ lọ́lọ́ ogun wọ́n lọ ogun Òṣogbo wọ́n ti dìtẹ̀ pé ẹ̀rí pé ogun Àgbàmọ́jà ìyẹn ti ní eléèkó ọ̀gbọ́dọ̀ tẹ̀lé àwọn lọ sí ogun mọ́. nígbà wọn ti mọ̀ pé òun ló wá ń di ọ̀tẹ̀ bí. egun wa ni Olúyọ̀lé wa ní kí eléèkó náà sígun lọ sí ìyẹn ogun Ìbẹ̀rẹ̀kùndó pé kó náà lọ rí ìtọ́jú àwọn èèyàn náà lọ rí ní Àgbàmọ́jà ìyẹn ní Ìlóbù kọ́ ni Ẹ̀dẹ̀kẹ́ ni wọ́n ń kógun lọ tán fi àbí wọ́n ń kógun lọ tán fi dúró ní Ìlóbù. wọ́n ń lọ sí Ẹdẹ wọ́n wá dúró ní Ìlóbù Ìlóbù sì ni ìlú abínibí eléèpo ni kò wá fẹ́ wọ́n kógun ja ìlú òun ibi tó ti ṣíwánú ibẹ̀ láti rí oríkì ọmọ òrukàn tó ń lo bù ú afàgùtàn yá ṣe rẹ́jà ogun òkè àwọn bàbá tí a nù ẹjá tẹ̀wájú bàbá. nígbà wa kú tí wọ́n wá ẹgbẹ́ Ìbẹ̀rẹ̀kùndó yẹn ibẹ̀ ni wọ́n ti ní kélé èkó náà mọ̀ bọ̀ àlé pé kò gbọ́dọ̀ jà mọ́ toró ti gbà yí pé tó bá ti di àárọ̀ ọ̀la báyìí òun ó kó ìlú yìí ni òfin tọ́lọ́run síwájú òfin tọ́lọ́run kún ṣùgbọ́n baálẹ̀ Ìbẹ̀rẹ̀kùndó ó ti gbẹ̀bùrú láti wá rán bá Olúyọ̀lé ó ti wá bẹ̀bẹ̀ Olúyọ̀lé kan lè ọ̀yà àgbọ̀dọ̀ kó lù mọ́ ó ti pàrókò ránṣẹ́ ó ti pàrókò ránṣẹ́ ìlà aṣọ eléyìí nígbà wọ́n ja ogun eléyìí tán ni wọ́n wá ja ogun Bátẹ̀dó là ń pè ní ogun Ìjàyè àkọ́kọ́ tẹ́rí ogun Ìjàyè àkọ́kọ́ yẹn ó lágbára díẹ̀ púpọ̀ gan-an ṣùgbọ́n nígbà wọ́n jagun yẹn tán ni wọ́n tún wá lọ jagun Lébi Òkú ogun Lébi Òkú yìí bàbá kìnìún lọ́rùn lọ́bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀yìn. ogun Òṣù ń kọ́. ogun Òṣù ó sì wà ní ẹ̀yìn Bátẹ̀dó ló wà. ẹ̀yìn Bátẹ̀dó ló wà wọ́n jagun Òṣù wọ́n jagun. torí àsìkò Olúyọ̀lé náà ni wọ́n já ogun ayé àti ọ̀tún tí wọ́n fi lọ gba eṣú lẹ̀ lọ́wọ́ àwọn Ìlọrin ayé Olúyọ̀lé náà la ja gbogbo ogun yìí wọ́n tó wá jagun Ṣàgámù torí ogun Ṣàgámù yẹn àwọn ogun Ìjàyè àkọ́kọ́ jẹ́ kọjá tá a pè Bátẹ̀dó yẹn. ogun Bátẹ̀dó yẹn bí ìgbà tó pẹ́ díẹ̀ ó fẹ́ tó ṣẹ̀bẹ́ tata àbí sọ. bẹ́ẹ̀ ni torí ogun yẹn ó lágbára girigiri ẹ̀rí pa àsọ̀dí rẹ̀ nítorí bí ogun yẹn nígbà tí Olúyọ̀lé fẹ́ kí ààrẹ Kúrúnmí
wọ́n wá tẹríba fún òun òun torí pé òun jẹ ààrẹ torí pé òun jẹ bọ Olúyọ̀lé Báṣọ̀run òní wọn nígbà wọn wá jagun yẹn tán Báṣọ̀run sì ju Ààrẹ Ọ̀nà Kakanfò lọ lọ́yọ̀ọ́ jùlọ nígbà wọn jagun yẹn tán àwọn tí wọ́n wá tí wọ́n ran àwọn Ìbàdàn lọ́wọ́ ní Igbó-ọrà àti Ìbẹ̀rẹ̀kòdó ní wọ́n wá fẹ́ gbógun lọ tì wọ́n. Ogun fẹ́ bẹ́yìn ọpẹ ẹ̀yin rẹ̀ já borí Ìbàdàn àbí ló bí ogun Ṣàgámù àti Igbó-ọrà. ní ọjọ́ wa lọ já ogun yẹn. Mọ́gàjí Ìdòwú Ibrahim ọlọ́jọ́ bíi àná sọ́ọ̀ ń gbọ́ báyìí àwọn bàbá wa wọ́n gbà àwọn bàbá yín lẹ̀ o ni wọ́n àjogún kú yóò tẹ̀yìn wọlé o. bí wọ́n ṣe já ogun yẹn láyé Ìbà Olúyọ̀lé tó kúrò tí Ìbà Olúyọ̀lé kúrò ní orí ipò ogun kan bẹ tí wọ́n ti ń jà lọ́wọ́ náà là ń pè ní ogun òpin torí ogun òpin yẹn ọdẹ ìlọ náà lọ́jà ogun tí ọdẹ ìlọ tó gbé lọ kán ènìyàn náà nìyẹn. Bàbá àti ibi tí ogun Ṣàgámù àti Igbó-ọrà yẹn àsìkò yẹn ni ẹ̀sìn yọ Ìbáṣọ̀run Olúyọ̀lé tó fi di pé bàbá bá bẹ̀ lọ á wà mú láti bí ogun tí ó tẹ̀síwájú lásìkò tí ọdẹ ìlọkọ́ ló kàn báwọn. ọdẹ ìlọ ni. ẹja sáré rojú ọjà ẹja rojú ọjà kábọ̀ 32 FM 949 Ìbàdàn ẹ lè wò wá ń bẹ̀ bẹ́ẹ̀ lẹ́sìn lè wá lórí ojúkò ti Facebook Ọláyínká ọmọ Akóredé MrAyedun tèmi tí bàbá mi olóyè Adéwálé Ajíbọ́lá Ìbíkúnlé Ọ̀tún Balógun ilé Àwọ̀tán náà ni àjọ mú ètò talẹ̀ tòní wá ó tọ́jọ́ méjìjọ́ mẹ́ta ẹ̀ lẹ́ńbẹ̀ wọn ẹ kú kalẹ̀. jẹjẹ bẹ́ẹ̀ Johnson Ṣọlá Fẹ́mi níbo lẹ ń sá lọ tẹ fẹ́ já mi sílẹ̀. àdàgbàdà afẹsárẹ́rì ọ̀nàrẹ́bù tó gbayì ọ̀rẹ́ tẹ̀lé wa kíwọ náà wá mọ yìí ọ̀nàrẹ́bù tó gbayì àgbàyì. ẹ dáadáa mọ̀ àṣé gbogbo wa ni ọ̀nàrẹ́bù fẹ́ yẹ sí jẹ́ kẹ́mi náà wá jọ yín lójú báyìí. barman serve them round with the ọ̀nàrẹ́bù tó gbayì trophy premium lager beer. àdàgbàdà wàá gbayì bí ọ̀nàrẹ́bù. trophy premium lager ọtí tí a pọn pẹ̀lú àpọ́nlé ẹ má ṣe mu ọtí àmupara. ọ̀dọ́mọ lọ́mọ dùbúlẹ̀ oúnjẹ ẹran sunkún sí ìwà ìbàjẹ́ lèyí o yẹra kó dáa ó kéré kò kéré oúnjẹ ẹran sunkún sí ìwà ìbàjẹ́ lèyí o yẹra kó dáa bàbá àgbàyà ẹ máa ṣetán ẹlẹ́ṣù ló tì yín ìwà ìbàjẹ́ lèyí o yẹra kó dáa bọ̀dá àgbàyà ẹ máa ṣetán ẹlẹ́dì ló dì yín ìwà ìbàjẹ́ lèyí o yẹra kó dáa. ìwà ìfipábánilòpọ̀ jẹ́ ohun tó bani nínú jẹ́ gidi ohun tó burú jáì tá ò gbọ́dọ̀ máa gbọ́ láwùjọ wa ni. ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé ìwà ẹ̀gbin yìí ti wá di tọrọ fọ́nkálẹ̀ ó ti di méjì èépìnì táwọn ọ̀daràn yìí sì ń ja àwọn èèyàn lólè ara ní tìpá tìkúùkù. látòrí àwọn ọlọ́mọge wa. àtàdélébọ̀. títí tó fi dórí àwọn arúgbó. kò yọ àwọn ọmọ ọwọ́ sílẹ̀ àtàwọn òkò wẹrẹ wa. àlàbọ̀rùn tí wàá ń dẹ̀ ò sí wa lọ́rùn ní gbàgede. tó o bá wa kẹfí ẹni tó wúrú ìwà ìbàjẹ́ yìí. yálà sí ọ ni tàbí sójúlùmọ̀ rẹ. yára fi tó àwọn agbófinró létí má ṣe bò ó mọ́ra. kírúfẹ́ ẹni bẹ́ẹ̀ lè jìyà tó tọ́ lábẹ́ òfin. tá a bá wá rí ẹnikẹ́ni tó lùgbàdì ìfipábánilòpọ̀. ká má ṣe dẹ́yẹ sí wọn. ẹ jẹ́ ká dẹ́kun pípa ọmọlàkejì lẹ́kún àti pípa lára. yẹra fún ìwà ìbàjẹ́ yìí. dẹ́kun ẹ̀ ìwà ọ̀daràn yìí gbọ́dọ̀ dóhun àtẹ̀mẹ́rẹ̀ láwùjọ wa. ìkéde yìí wá láti lè ṣe rédíò 32 FM 94.9. Ipasẹ reredo. Ipasẹ reredo. ẹgbẹ́ tí gbọ́ Ipasẹ̀ náà lè tò láti ìkànnì fẹ̀yìn 32 FM 94.9 àjàkẹ́rin Cocoa House bẹ́ńlẹ̀ Ìbàdàn pẹ̀lú olólùfẹ́ yẹn Ọláyínká ọmọ Akóredé MrAyedun àgbà nínú káṣọ̀nù kiri iṣẹ́ ìwádìí lórí ibi ìyanu bàbá mi olóyè Adéwálé Ajíbọ́lá Ìbíkúnlé wọ́n bẹ́ ń bí pẹ̀lú mi bàbá àsìkò Ìbà Olúyọ̀lé ó ti di wá pé
ọ̀dẹ́ ń lọ lọ́yẹ̀ kó bọ́ sí orí oyè. ìjọ ọlọ́run wá ní àkọ́yẹ kóhùn gbé ìjọ jagun kan tó ń bá dé kóhùn tó wá bọ́ sí orí oyè. torí pé nǹkan àkógun náà ni wọ́n fi ń ṣayé ni wọ́n fi ń dọ́lá. rírò tènìyàn ó sì ń ti ọlọ́run. ẹ̀kọ́ tí àwọn àgbàlagbà lé wa torí balógun ọdẹ ń lọ àwọn ní bá bógun tiwa ẹ̀kọ́ tí wọ́n máa ń fi kọ́ wa náà ni pé bọ́n bá ti fi nǹkan lọ tètè gbà á kó o ṣe wọ́n tó dájọ́ sí i. ṣùgbọ́n ọlọ́run sọ wípé wọ́n ó débẹ̀ ẹ tó sì kù ní. àmọ́ síbẹ̀síbẹ̀ yìí tán kọ́ wípé wọ́n fi ipò balógun wọ́n fi darí ilẹ̀ Ìbàdàn fún àsìkò yẹn. torí wọ́n retí kí gbogbo àwọn tó bá lọ sí ogun kí wọ́n dé tí gbogbo jagunjagun bá dé wọ́n sì ayẹyẹ wọ́n ti wà ní pé wọ́n ti ń darí ìlú kó tó di pé wọ́n ó dé àìjẹ́ wọ́n ó dé yẹn tí mo ò dé bá wọn mọ́ òní bàbá wa Ọ̀pẹ́ Àgbè fi wá bọ́ sí orí oyè bàbá wa Ọ̀pẹ́ Àgbè náà bọ́ sórí oyè ogun ọpin náà ni wọ́n sì jà lọ́wọ́ Ọ̀pẹ́ Àgbè ló wá padà parí rẹ̀. Ọ̀pẹ́ Àgbè ló wá parí rẹ̀ nígbà wọ́n wá dé tí wọ́n tún dé nígbà tí ogun ọpin náà wọ́n jà lọ́wọ́ Ọ̀pẹ́ Àgbè náà wọ́n fi sùn orí ogun táwọn náà ló lórí oyè báyà lójú oṣù mọ́kànlá. bàbá Ọ̀pẹ́ Àgbè náà ti dàgbà kò bá wọn rogun ta ló wá tì wájú nígbà tí kò sọdẹ lọmọ. ẹ rí i pé kò sí bí kò ṣe ní kù ní. ẹ mo fẹ́ káwọn èèyàn mọ̀ náà ni pé aṣáájú wo nígbà tí wọ́n. tí wọ́n pẹ́ nìkan ló kángun sí balógun. bẹ́ẹ̀ ni ẹ tó kù sí eríkì ni ó kó wọn lọ náà ní Ìbíkúnlé ló kù ní eríkì nígbà wá di pé wọ́n ti ogun yẹn dé tí wọ́n bá bàbá mọ́ lọ́wọ́ á kú pé kí bàbá wa Oyèsílé Olúgbòde ó bọ́ sí orí oyè láti ipò abẹsẹ̀ balógun bọ́ sórí oyè táwọn á bọ́ sórí oyè ogun wa ọdọ́gbọ́n pọ̀ lásìkò tiwọn torí gbà tán bọ́ orí oyè wọ́n tó ìlú gbogbo àwọn kò jagunjagun kódà àsìkò tiwọn lọ kò fẹ́ẹ̀ sí mọ́ nílùú Ìbàdàn ogun tí wọ́n á kọ́kọ́ jà kò fẹ́ẹ̀ sí mọ́ bíi bò. tí mo sọ ni pé àsìkò wọn yẹn ológun pọ̀ jù àwọn náà wọ́n sì ṣe ribiribi jù lórí odidi bí ọdún bíi 13. wọ́n fi ṣe ìṣàkóso wọ́n sì rí ìṣàkóso wọn lò. ìgbà náà wọ́n ti fi ẹ̀rù jẹjẹ sí ara Ìbàdàn tí gbogbo ológun ó kéré tó fi di kìnìún lẹ Yorùbá pátápátá àsìkò wọn ni lẹ́yìn ìgbàjẹ́ kó mẹ́rin kò fi bẹ́ẹ̀ sógun mọ́ tààrà mọ́. ẹ já wo díẹ̀ nú àwọn ogun Ìjẹ̀bú Ẹ̀rẹ̀. wọ́n wá jagun Ìjẹ̀bú Ẹ̀rẹ̀ náà lógun tí wọ́n kọ́ gbé lọ ìgbà wọn jagun Ìjẹ̀bú Ẹ̀rẹ̀ yẹn tí wọ́n borí níjẹ̀bú Ẹ̀rẹ̀ ni wọ́n á bọ́ sí ogun Àrà. Gẹ́gẹ́ bá a ti ṣàlàyé kìí ṣe pé Àrà gangan ni wọ́n lọ ń bá jagun Àyàbá ní Àrà. ohun tó ń ṣẹlẹ̀ ni pé ní ogun ọ̀pin tá a sọ ṣáájú yẹn àwọn èṣù tí àwọn Ìlọrin lé lọ torí Ìbàdàn náà ló pe àwọn Ìlọrin pé ibi ìlú àwọn tí àwọn ń gba tọ́jẹ́ táwọn ń gbà sàkọlẹ̀ ní ọwọ́ wọn tẹ́ pé wọ́n forí mọ́ Ìbàdàn lẹ́yìn tí ibẹ̀ ló jẹ́ tí wọ́n kàn ṣàdédé dìde wọ́n bá láwọn fẹ́ gbà àwọn Ìjẹ̀ṣà ní wọ́n fẹ́ kó ja Òṣogbo wọ́n wá bẹ́ẹ̀ wọ́n ní irú èwo tún leléyìí èwo ni ẹ má ṣe wọ̀ ṣàgbọ̀ ìní wa ni wọ́n lọ jẹ wọ́n lọ fìdàn hàn wọ́n wọ́n já fìdàn hàn Ìlọrin tí wọ́n wá bẹ̀ lọ́wọ́ ẹ̀ pé kọ́ wá kún àwọn lọ́wọ́ Ìlọrin bá tún ní òun rí eṣú pé ẹrú àwọn tó ti sátán tí àwọn ti wá kí látijọ́ yìí pé àwọn òmù òní ọ̀rẹ́ ṣé tó tún fẹ́ ṣe nu ni ọ̀jẹ̀ kí wọ́n bá wọn ja ogun yẹn ṣùgbọ́n Ìbàdàn borí ogun Ẹ̀rẹ̀ ni wọ́n fi wálé ogun Àrà yẹn ìní wa ní ìdá náà àwọn tí wọ́n wá láwọn lọ gba eṣú lẹ̀ ìgbà wọn débẹ̀ wọ́n rí i pé àwọn Ìlọrin fẹ́ gbé ọwọ́ tí ó le ju àwọn lọ ni wọ́n wá ránṣẹ́ sí ilé pé kí Balógun ọmọ bọ̀ àtàwọn ìlú kó wá gba àwọn lẹ̀ ní a fi wá lọ ja ogun yẹn ogun tí wọ́n wá lọ òní ogun Àrà ibẹ̀ láti dúró nígbà tí a dúró kẹ́yìn
ogun ara ní ìsìn látò tí a wá bẹ̀rẹ̀ ká tó fi lè yé àwọn èèyàn dáadáa. ọ̀pọ̀lọpọ̀ máa ń rò pé bóyá Ìbàdàn sàdédé máa lọ kógun rárá o. àwọn wọn ń pè Ìbàdàn o Ìbàdàn sì gbọ́dọ̀ gbà wọ́n lẹ̀ gẹ́gẹ́ bí kìnìún Yorùbá. Akí bàbá wa olóyè Adéwálé Ajíbọ́lá Ìbíkúnlé ẹ kú ohùn ẹ kú àgbà yóò àgbà ó jẹ yín dàkálẹ̀ nǹkan ò ní ṣe yín kò ní ṣẹ̀mí yín. Ẹ já fún àwọn èèyàn láǹfààní torí ó tójọ́ méjìjọ́ mẹ́ta àwọn èèyàn ò tiẹ̀ fẹ́ wọ́n fẹ́ bá bàbá sọ̀rọ̀ bá wa sọ̀rọ̀ lórí ètò àìfi bẹ́ẹ̀ ráàyè náà gba ìpè torí kì í sí àsìkò. Àwọn èèyàn wà ń bí ní ojúpò Facebook Salam Bọ́lájí ya Salam ẹ mọ̀ ṣe wa lónìí ojú òní tìyìn ó lábí Lẹ́kan ẹja Usman nǹkan oníṣẹ́yìn náà Adéọlá Elizabeth Ayọ̀ọ́lá Gbẹ́ngà Ṣọ́bọ̀wálé Sufian Adébọ́lá Bakre àti gbogbo ẹ̀yin tẹ́ wà ní apá abẹ́hùn ní ojúpò tí Ọláyínká ọmọ Akóredé MrAyedun mò ń kí yín púpọ̀ púpọ̀ àlàǹfààní láti mọ ọmọ ọkọ̀ tí lọ́kọ̀ọ̀kan jèjì ẹ̀lú ẹ̀ka alẹ́ o orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè à ń gbọ́ yín níwọ̀nba àṣẹ́jú tá a ní. àwọn náà ń gbọ́ o. Ẹ ṣeun àdúpẹ́ orẹwọ kíkí náà ni yóò fẹ́ mọ́ jẹ́ torí pé àtúnyẹ̀wò tó ní Gẹ̀ẹ́sì ń pè ní revision òní àníkà mú wa káwọn torí tá a bá bẹ̀rẹ̀ ní ọjọ́ mẹ́jọ lé orí ogun tá a bá fẹ́ mú wa àbí gbàkúgbà tá a bá tún fẹ́ mú wa wọ́n lè mọ̀ pé ohun tá a ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ ni àmọ́lé làmọ́lé ẹja wò pé náà ká fi mọ́ lọ ẹ̀ ló yẹ kálẹ̀ o ẹ mà ṣe ohun ìbà àmín 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 àṣẹ Ìdùmarè ẹ ṣeun àdúpẹ́ Àtọ̀dá Usman it's Olúwaṣẹ́gun funds ní ojúpò ti ibẹ̀ nìyẹn kí Ìṣọ̀lá ojú odò kọ́ bá dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n gbọ́ wa kó tó di pé àníkí bàbá ọ̀dà gbére. ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹ̀yin lólùfẹ́ wa fún gbígbọ́ ètò Ipasẹ̀ tálẹ̀ tòní ní ìkànnì adẹ́rìn-pòṣónú 32 FM 94.9 ajakẹrin níkòkò house nílẹ̀ Ìbàdàn mo wá ń ṣe ládùúrà wípé Elédùmarè kò ní sọ etí àti ojú yín di àwọn olé lórí bẹ́ẹ̀ ni àwa lámọ̀ wá ẹ̀yin náà lámọ̀ bá pẹ̀lú àṣẹ Elédùmarè títí ọjọ́ mẹ́jọ dá tún pàdé lórí ètò bákan náà Sharafdeen Adékúnlé Ìṣọ̀lá ńlọkọ tèmi ń jẹ́ adúpẹ́ igbó tí ẹ̀ ń gbọ́ wa. ẹ ṣeun mo tẹ̀lé pé àwọn tí ń gbọ́ wa nìkan lè mọ́ kí àwọn tí ń wò wá tí wọ́n ń lo dátà tí wọ́n ń wò wá kí wọ́n ẹ ti ṣàdúrà fún wọn ojú tí wọ́n fi ń wò wá kò ní fọ́ àmì àṣẹ Ìdùmarè bàbá ẹ bá ń dágbére káwọn rẹ lé. a tún kí gbogbo ara lé o etí tẹ́ ẹ fi bọ̀ wá etí yóò ní di o lágbára Ọlọ́run ní ọjọ́ mẹ́jọ láṣẹ Ìdùmarè Ọlọ́run sọ wa àfẹ́kẹ́ múrí àti gbègbè yìí. gẹ́gẹ́ bá a ti mọ́ ń fún wọn nígbà gbogbo wọn ò rí nǹkan kọ́lẹ̀ wọ́n sì mú fọ́nrán káàkan lẹ̀ wọn tún kálẹ̀ nǹkan ò ní í ṣe wá kò ní í ṣe yín kò ní í ṣe ẹnìkọ̀ọ̀kan wa láyọ̀ àti ìdùnnú la fi pàdé ní ọjọ́ mẹ́jọ ní ọjọ́ mẹ́jọ 08169531319 ẹlẹ́ni kankan àbí kètè fẹ́ bá mi sọ bàbá náà wọ́n mọ̀ fi ọ̀rọ̀ bá ń sọ̀rọ̀ wọn sí ọ̀tà láti ọjọ́ mẹ́jọ lọ àbí ẹ má gbàgbé wípé ẹ gbọ́dọ̀ tí ìdìde ń bẹ̀ ẹ gbọ́dọ̀ tí ìyín kú ẹ gbọ́dọ̀ tí ìgbé kúrò àti ìdìde aṣèwà lórí ètò ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ilé tí iléeṣẹ́ Amitech real estate and property manager tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ó wà ń bẹ̀ o tí àwọn aṣojú wọn tó sì wà ń kalẹ̀ tá láǹfààní láti mọ ọmọ wa Ọláyínká ọmọ Akóredé MrAyedun yín rèé àgbà nínú káṣọ̀nù kí ni mo ṣe ìwádìí lórí ibi ìyanu àwọn olólùfẹ́ wa wọ́n fẹ̀sùn kàn mí ló tún jẹ́ ń dákọ̀ mi wọ́n ní mi dákọ̀ pàápàá jùlọ tábà ti múra àti dìde lórí ètò kì í ṣègbéraga o àkókò wa náà ní mọ́ fà á ẹ já lọ darapọ̀ mọ́ àlejò wa láti Amitech ẹlẹ́mbẹ̀wò ẹ̀kú kalẹ̀. 32 FM ẹ̀dùnnú kẹfẹ́ yìí.